ṣé ìlú tí à ń sọ yìí, ìlú tí à ń pariwo lójoojúmọ́, ìlú tẹ́ pé àwọn èèyàn á fi èrònú wọn wọ̀n, ìjọba máa ṣe bẹ́ẹ̀ pé òun ò kíá, ṣé ìlú yẹn lẹ nílùú yẹn máa dáa? Láti 1960 kò sóúnjẹ, kò sí kankan, owó oúnjẹ ó ga sókè, ó ga times 3. nǹkan tó dẹ̀ máa fi rí owó láti lọ fi rà yẹn wọn ò increase kìíní yẹn, bó jẹ́ sálárì àwọn èèyàn náà ni wọn ò increase yẹn, ṣé ìlú yìí lè dáa? ìwọ̀n tí wọ́n ń ṣe ni pé wọ́n máa ṣe débi pé ẹ̀mí máa pin, ẹ̀mí àwọn èèyàn kan máa cut dànù lẹ́sẹ̀kẹsẹ̀. àbí nígbà téèyàn bá ń da 20,000 naira tó dẹ̀ yẹ pé tẹ́lẹ̀ ó máa ń ná 15,000 fún oúnjẹ, tọ́wá ti wá sọ oúnjẹ di 33,000 naira, báwo ló ṣe fẹ́ ṣe? ẹ̀mí kìí ni ẹ̀mí máa pin, torí ìwà ìbàjẹ́ máa pọ̀, àwọn èèyàn máa ṣẹ́ṣó, wọ́n máa pa àwọn èèyàn láì nídìí. irú ẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nílùú kí àwọn ìwà ìbàjẹ́ má jáde. irú ohun tí ó ń ṣẹlẹ̀ yìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀. oríṣiríṣi ìwà ìbàjẹ́ tẹ́ ò gbọ́ rí nígbà yí àwọn bàbá wa ló máa ṣẹlẹ̀. transportation high, kí ló dé? ẹ ó dógbó ẹ high láti Kétu dé Ìdúmọ̀tà tán wọ̀n 300 naira tẹ́lẹ̀ ó ti di 1,000, ó ti di 800 lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ jẹ́ ká mójútó kìíní yìí náà. ilé rírẹ́ǹtì ìyẹn náà high. ìlú ilẹ̀ ní ká wá máa manage, ìlú ilẹ̀ ní ká máa tẹ̀lé láti 1960. ilé tabarẹ́ǹtì ilé dodo ẹ ti high, àwọn láńlọ́ọ̀dù ti fowó kún wọlé. common butter táwọn ọmọ ń jẹ, ọmọ mi dọ́dọ̀ mi ló lálẹ́ àná, ó ní daddy please come and see, the butter is not full and it cost. nǹkan táwọn olórí wa fi wá ṣe nìyẹn, àtàwọn wòlíì tí kò lè sòtítọ́, tí dodo ẹ̀ ń bàjẹ́ lójú wọn. wọ́n dé wòlíì àgbà ni wọ́n pera wọn. ìwọ tó ń gbọ́ mi gan mọ̀ wípé wòlíì àgbà ni wọ́n. kí lèmi fẹ́ ṣe níbi tí wòlíì àgbà wà? lẹ́yìn pé ohun tọ́lọ́run rán mi sí wọn pé kí n máa sọ yìí, kí ni mo fẹ́ ṣe níbi tí wòlíì àgbà wà? bí n bá wà lábùjá máa sọ ohun tó jẹ́ kí n sọ, kò sóhun tẹ́nikẹ́ni máa fi mi ṣe. lẹ́yìn iṣu ẹdìyẹ máa fò ní. lẹ́yìn pé kí wọ́n bá ti pa èèyàn ó tán nìyẹn, ká ń lọ nìyẹn náà. ká lọ máa fèsì ẹjọ́ wa lọ́dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n ó bẹ́tà kí ẹ pa wá nítorí òtítọ́ ju pé kí ẹ pa wá nítorí pé a ò sọ òtítọ́. ó bẹ́tà pé kéèyàn kú you are saying truth ju pé kí wọ́n pa èèyàn nínú ẹ̀ṣẹ̀. èwo ló dájú ní tó bẹ́tà? ẹ jọ̀ọ́, kò sí Nàìjíríà yóò lè work, kò sí nǹkan tá a fẹ́ ṣe sí Nàìjíríà ò lè work rárá. gbogbo nǹkan ló ti wọ́n. ẹ wo common butter lásán, common butter wọ́n áàfù lọ́tún ṣe dé kò tún kún mọ́ times 3 tá à ń rà òun la dẹ̀ tó wá rà ń sìn. kò sí omi ní Nàìjíríà. mi ò tí ì fojú mi kan omi ìjọba, bóyá ọ̀dọ̀ àwọn olówó ni wọ́n wá ṣe sí o, but mi ò fi ojú mi kan omi ìjọba nínú yìí. ṣé bó ṣe rí nílùú òyìnbó nìyẹn? àwọn kan wá jókòó síbẹ̀, wọ́n á máa sọ̀rọ̀ sí àwa sọ̀rọ̀sọ̀rọ̀, wọ́n á máa sọ̀rọ̀ sáwọn tọ́lọ́run fẹ́ lò láti da Yorùbá láti dà àwọn ọmọ Yorùbá sílẹ̀ lọ́wọ́ ogun, lọ́wọ́ wàhálà. wọ́n á tún máa sọ̀rọ̀ sí wọn. ṣé bó ṣe ń ṣe nílùú yìí nìyẹn? kẹ́ ẹ lè rí pé èṣù wọnú wọn. kẹ́yìn ọmọ Nàìjíríà lè rí pé àwọn tó ń sọ̀rọ̀ yìí ṣe àní ìwà ọ̀bàjẹ́ wà nínú wọn. ìlú tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn gan, ẹ bèrè pé ṣé bí wọ́n ṣe ń ṣe nílùú yẹn nìyẹn? common drink minerals lásán ó ti ààyè sókè. èèlò là ń rà tẹ́lẹ̀ 100 naira ó ti di 120. àwọn tí wọ́n tún wá fi ń ṣe business, wọ́n bà business yẹn jẹ́ mọ́ wọn lọ́wọ́. nǹkan tí wọ́n rà ní 950 tẹ́lẹ̀ wọ́n sọ di 1,100 naira. èèlò ló wá fẹ́ gain nínú 12 bottle kí wọ́n tó àìsí ẹ̀, kí wọ́n tó lọ fi mọ́tò kó níbi tí wọ́n rà. níbi tí wọ́n ti rà èèlò ló fẹ́ gain. ṣe pé àwọn ará bíi ti balẹ̀ ayé jẹ́. ohun tí wọ́n kàn ń ṣe ni pé kí ẹ̀mí kó jábọ́ lọ́wọ́ èèyàn, kó kó jábọ́ dànù lọ́pọ̀ èèyàn. à ń sanwó iná tí a ò lò rárá. ìgbà tó bá ń gbé 35,000 naira wá fún ẹni tí ń da 12,000 naira lóṣù, ṣe pé ohun tí wọ́n ń lérò, ohun tí wọ́n wá ni pé kí kẹ́mi èèyàn kan ṣe kí ni kó kọ̀ gé dànù ni. we cannot continue with this country. These are the reason why I am saying we cannot continue. kò sí bá a ṣe fẹ́ ṣe, kò sí ohun téèyàn náà ń rí. bọ́lọ́run ò tiẹ̀ dẹ̀ sọ fún yín gan pé a ò lè continue. ohun tá à ń rí lójú ni kí ló wá dé táwọn kan fi ń dìde tí wọ́n sọ pé òun ló dáa ká máa ṣe lọ bẹ́ẹ̀. ẹ bá wò wọ́n dáadáa, ẹ máa pé wọ́n ti lówó, wọ́n ti lọ́lá, wọ́n ti nípò, wọ́n ti ní gbogbo nǹkan tí wọ́n fẹ́. síbẹ̀síbẹ̀ kí níyẹn ò tó wọn ò dẹ̀ fẹ́ jẹ́ kó kúrò nínú ìran wọn. wọ́n ṣe ń tẹ̀síwájú. ìlú tó jẹ́ pé àwọn ọlọ́pàá wọ́n á mú ẹni tí ó ṣe òtítọ́, wọ́n á jù sínú ẹ̀wọ̀n, wọ́n á mú ẹni tí kò ṣe òtítọ́, wọ́n á ní kó máa lọ sílé ẹ̀. ṣẹ́yìn náà rí i pé ìlú yìí kò lè wọ́ọ̀kì mọ́. ìlú tí kò sí justice.
àwọn tó jẹ́ kí wọ́n sáàfù wa àwa là ń sáàfù wọn gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ nígbà tó máa gba owó tó fẹ́ gba oyè yìí lọ́wọ́ wa tó náà máa jẹ president àwọn máa jẹ gómìnà àwọn tó jẹ́ kí wọ́n sáàfù wa àwa là ń sáàfù wọn protect wa wọn protect property wa ṣé yẹn la fẹ́ máa tẹ̀lé increase of fuel every time síbẹ̀ gbogbo bí táwọn èèyàn ti wá ń rí owó láti lè máa ra fuel wọ́n ò increase kìíní yẹn wọ́n increase owó yẹn fún wọn ṣùgbọ́n wọ́n increase gbogbo nǹkan ẹ̀yin ò rí pé wọ́n fẹ́ jẹ́ kí ẹ̀mí kó pin ni ẹ̀yin èèyàn yẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa ẹ mọ̀ pé òtítọ́ ọ̀rọ̀ ni mò ń sọ kí ló dé tẹ́ ẹ ṣe ń takò òtítọ́ ọ̀rọ̀ ṣé nítorí pé ẹ fẹ́ jogún gbogbo ayé yìí ni ẹ dẹ̀ fẹ́ wọ́n mọ̀ pé máa sọ ìjọba Ọlọ́run nù kò sí bá a ṣe fẹ́ ṣe kò sí bá a ṣe fẹ́ ṣe tẹ́bá dé Ládìpọ̀ ìtọ́ ti ń tún mọ́tò ṣe ọtí lọ́ọ́ ra páàtì nígbà kan rí by December 500 naira ni lẹ́ máa páàkì mọ́tò yín nísìnyí wọ́n ti sọ di 1000 ṣé ilẹ̀ yẹn ń jẹ nǹkan ni ṣé ilẹ̀ ń gba nǹkan ni ilé ayé yìí ti bàjẹ́ ẹ lọ sí Common Ládìpọ̀ lóṣòdì ẹ lọ páàkì mọ́tò yín nísìnyí 1000 naira ló máa gbà lọ́wọ́ yín ṣé ayé ti bàjẹ́ ayé yìí ti bàjẹ́ ẹ̀dẹ̀ ní ká continue bẹ́ẹ̀ ohun tá à ń rí nìyẹn tó ń bí wa nínú tó ń dùn wá kò sí education kò sí hospital kò sí good leader kò sí ọ̀nà láti Òwòrò dé Mòwe a lò 5 hours lójú títì nínú go slow ẹ fi odindi ọdún 4 ẹ fi ṣe ọ̀nà kan ẹ ò ṣe tán ṣé bó ṣe ń ṣe nílùú èyìnbó nìyẹn ẹ̀yin èèyàn yẹ jẹ́ ká rorí mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ jẹ́ ká rorí mo bẹ̀ yín kò dá ẹ̀yin tẹ́ ti wá lówó yìí tẹ́ tún ní wá lára yìí kò dá kẹ́ ẹ jèrè ayé kẹ́ ẹ má jèrè ọ̀run gbogbo ohun tẹ́ ń ṣe yìí ẹ jèrè ayé ni ẹ ò lè jèrè ọ̀run ẹ ní wá lára lójoojúmọ́ gbogbo àwọn ìyá wa wọn ò ní hope wọ́n ti kú àwọn bàbá wa ò ní hope wọ́n ti kú àwa tá à ń sọ̀rọ̀ yìí gan a ò lérò pé hope wà fún wa nítorí ẹ̀ náà la ṣe ń jà a ò dẹ̀ ní gbà káwọn ọmọ wa má tó ní hope síbáyìí fẹ́ ṣe kò sí ilé gbígbé kò sí nǹkan kan kì í ṣe irú ìjọba ìlú Ọlọ́run ní ká respect is reciprocal kì í ṣe irú ìjọba ìlú Olúwa sọ pé ká respect a ò lè respect yín for nothing ìlú jẹ́ pé àwọn olówó ló ń lówó sí àwọn táníkà ojoojúmọ́ báyìí ni wọ́n ń ṣiṣẹ́ sí ojoojúmọ́ ṣé ìlú tó jẹ́ wípé èèyàn kan ṣoṣo ó ń sanwó ilé 10 million nínú ọdún kan owó ilé 10 million naira ló máa san lọ́dún kan ẹni tó dẹ̀ máa san 48,000 nínú ọdún kan kò rí owó yẹn láti san ṣe pé nǹkan ti bàjẹ́ ìlú yẹn ni àwọn tá a pè ní wòlíì tí wọ́n pera wọn ní wòlíì àgbà ni wọ́n ò rí pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ nínú ẹ̀ wọn ò dẹ̀ jáde láti sọ̀rọ̀ kan dẹ̀ lè jáde nítorí pé wọ́n ti súnmọ́ àwọn ìjọba wọ́n ti ọwọ́ wọn bọ politician àwọn ìjọba ń lọ sí ṣọ́ọ̀ṣì wọn àwọn náà lọ sọ́dọ̀ ìjọba wọn ò lè sọ̀rọ̀ ìjọba jáde ó ti jọ jẹ dòdò wọn ò sì lè sọ òdodo nípa ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ yìí mọ́ àwọn yẹn làwọn èèyàn ń gbá tẹ̀lé àwọn yẹn ló ń pè ní ọlọ́lá jùlọ táwa bá ti sọ̀rọ̀ báyọ̀ máa ní fẹ́ẹ̀kì níwá o yẹ kí n sọ fún ẹ òmo tún rìpíìtì yìí bọ́lọ́run bá máa pa ayé rẹ́sẹ̀ àní èèyàn kan náà lọ́lọ́run máa lò mò ń bẹ́ẹ̀ sọ ohun tó lúwa ní kí n sọ fún yín ni bó ayé yìí bá máa parẹ́ á sì lo ènìyàn kan náà ẹ ò sì ní tún gbàgbọ́ àwọn tó máa gbàgbọ́ tó bá àwọn tó ń gbóhun tá à ń sọ yìí dọ́ wọ́n pọ̀ ju àwọn tí wọn ò gbàgbọ́ lọ Nàìjíríà ẹ kàn ń pa àwọn ọmọ ọlọ́mọ dànù ni kò sí nǹkan kan a kàn ń rẹ́rìn ni a sì ń jẹ́yà ẹ jẹ́ ká lọ mójútó gbogbo ẹ̀yin wòlíì pátá mo fẹ́ jẹ́ kẹ́ ẹ dìde ẹ̀yin tẹ́ pera yín wòlíì ẹ worú sí nìyẹn ẹ lọ tàwọn ọmọ ọlọ́mọ wọlé gbogbo èyí tẹ́ pera yín lòdùà èyí tẹ́ pera ẹ tí wọ́n máa boss ṣe join ara yín together láì join ara wa together àwọn èèyàn yóò ní mọ̀ pé a ti ready ẹ lọ join ara yín together ẹ fi mọ̀ ṣọ̀kan ẹ kúrò nínú ìwà ọ̀dàlẹ̀ yín Yorùbá ẹ jọ join ara yín that is the next thing ẹ yé jẹ́ ká kàn máa sọ̀rọ̀ lásán lójoojúmọ́ the next thing is we to join ourselves together to become one. Then àwọn tí wọ́n ń bá wa fà yìí máa mọ̀ pa ti rẹ́dì APC Àgbẹ̀kọ̀yà Ìgbà ẹ má pinra yín játijàti ọmọ àlè Yorùbá nìyí nìyẹn ẹ join ara yín together àwọn ọmọ ọkọ Yorùbá ẹ jẹ́ kí wọ́n join ara wọn together ẹ̀yin wòlíì tẹ́ jẹ́ wòlíì tòótọ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́
ohun tọ́lọ́run rán wa pé ká wá ṣe láyé nìyí. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká lè rí aláìsí ọjọ́ ọ̀la wa sí ọwọ́ wa, ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ká lè gbà sọ́wọ́ wa kó má wà lọ́wọ́ wọn. Òun làwa ṣe ń sáré kiri là ń sọ̀rọ̀ yìí. Ẹ ṣe gan ni, ẹ ṣí ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́, ẹ extend kìíní sí gbogbo ibikíbi tó jẹ́ kó lọ. Adúpẹ́ gidigidi gan lọ́wọ́ yín o, ojú òní tì yín, tèmi ti yín tòótọ́ o. Baba Confirm JP náà ló sì ń sọ̀rọ̀, ojú òní tì yín. God bless you. Mo ń bọ̀, mi ò tí ì dé.